gbogbo ìgbà tá a bá ti ń kíyèsíra wa a gbọ́dọ̀ máa lọ sọ́dọ̀ àwọn amọ̀ṣẹ́ pé dókítà wọ́n tún náà àwọn gynecologist. Bẹ́ẹ̀ni àwọn gynecologist yes àwọn gynecologist yìí ni wọ́n máa wò fínífíní látàrí wípé their number of years of experience láti wò wípé okay kí ló lè bá ṣẹlẹ̀ yìí náà okay àwọn ti rí similar cases báyìí àwọn á fẹ́ mọ̀ bóyá kéèsì tiẹ̀ ó bá ti tẹ̀lé àwọn. ẹ̀mí bá mi torí ní pẹ́ máa lọ kẹ́ bá mi bá àwọn obìnrin kan sọ̀rọ̀ wọ́n máa ní ìyá alágbájá nígbà tó wojú ọlọ́run ní orí ìkan làwọn mú lọ orí kí náà wọ́n máa gbó mo mọ̀ pé àwọn tó gbàgbọ́ ń ṣiṣẹ́ ṣùgbọ́n obìnrin míì ó ti fa damage sínú ayé wọn kí lè bá mi sọ. now mo fẹ́ káwọn èèyàn mọ̀ wípé agbo and all that ó ní limit tí òun náà ṣe nínú àgọ́ ara nítorí pé kí ni tá bá fẹ́ ṣe test sample fún ẹ nínú laboratory a máa wo àwọn àgbo yìí gan ìjàmbá wo ló ti ṣe fún ẹ. ok ìjàmbá náà wà ní àwọn laboratory test yìí náà máa gbé jáde. kẹ́rí gbogbo àwọn oògùn tó ṣe ń rọ ìkọ́ lọ́n ṣàánú wà ní ọdún bíi 5 kan sẹ́yìn mo ní àkókòrò ní ìgbà kan ni bọ́dà kan bá sọ pé oògùn yìí àjẹbí ìdán ni wọ́n náà fẹ́ yọ ọsọ kọ́kọ́ yọ kan nígbà tí mo wà ní school mo ní mi ìyọ eyín mọ́ ni wọ́n bá kó fún mi wọ́n ní kí sáà dààmú kí n bì síbẹ̀ tẹ́rí kò tí ì pé ṣẹ́jú ọ̀yá talking of 5 seconds ká ní tẹlifíṣàn yìí ni mò ń wò báyìí ní ìsẹ̀ ó dàbí ìgbà tó ti di bíi 10 ó dákú lọ gbogbo ẹ̀jẹ̀ mi dẹ̀ drop mo dé hospital mà lórí wípé mi fẹ́ gbé eyín lọ sí hospital wọ́n ní 100 naira ló ń tà ṣé nígbà tí mo dé hospital kọ́kọ́ ní madam ẹ ṣàṣẹ gbé kíní ọ̀wọ́ ìtẹ́ mú yẹn ó wá ń bi mí madam ṣe kàwé ojú ara mi dẹ̀ ń tì mí ẹ bá mi bá àwọn obìnrin sọ torí ìgbà míì ká má lọ tó bá jẹ́ pé kò sẹ́ni tó máa ké tó wà nílé ní òru ọjọ́ yẹn mo wà ní ilẹ̀ ilẹ̀ tí mò ń fẹ́ tí mò ń wọ́ mi lè dìde